Happy birthday to you. Long life and prosperity. From Queen Happy Entertainment, we celebrate you. 200 years, just say yeah. From Queen Happy Entertainment, we celebrate you. 200 years, just say yeah. Ìyá mi Àjàkáyé Adérónkẹ́ Ellen ọ̀kan làwọn CEO Ronkky Decorator and Event Management. Adérónkẹ́ ọlọ́jọ́ ìbí o, òkú ọjọ́ ìbí òní o, ọpẹ́ pàtàkì fọ́ba mi adániwáyé o, Elédùmarè àyìn ọ́ fún dídá tó dá Àjàkáyé Adérónkẹ́ Ellen ọ̀kan làwọn sí o. Adérónkẹ́ o, ẹ̀yin fún jọ̀wọ́ adúmọ̀ra náà ọlọ́jọ́ ìbí o, Adérónkẹ́ rẹwà ó tún níwà kún ni, ẹni ńlá ni ó ẹni pàtàkì ẹni iyì láwùjọ torí tonílé tàlejò tọmọdé tàgbà gbogbo wọn ló kó mọ́ra alábàjọ nígbà rẹ̀ ṣe ń dára ló ṣe ń wuyì láwùjọ. Adérónkẹ́ Ellen ọ̀kan làwọn CEO Ronkky Decorator and Event Management ọlọ́jọ́ ìbí ẹni lè ní jẹ́ o ẹni abẹ lọ́wọ́ ẹ̀ Adérónkẹ́ kárẹ̀ lé o fún ìláàfin oníkárọ̀ lè bàbá rẹ̀ bí ń bá kúrò nílé bàbá rẹ̀ máa tún lọ lè ìyá tó bí ọlọ́mọ odò ayédùn ládùúgbò èrè níjọba ìpínlẹ̀ ìkọ̀lé níṣẹ́lẹ̀ bàbá rẹ̀ ọmọ elége ọmọ amẹ́gígún bọ́kọ mọ́sàn-án bọ́kọ egúngún rinú kan ni mo rí mẹ́rọ̀sán yìnrín lábẹ́ ọ̀yà ọmọ apápárá ìgbàlẹ̀ onísàsì òjò pa ọmọ atẹ́niwẹ́jọ́ ni ọ́ nílé bàbá rẹ̀ ọdílé ìyá rẹ̀ òkè ayédùn ìdẹ́mọ̀ street níṣẹ́lẹ̀ ìyá rẹ̀ ọmọ ológun ìdẹ́mọ̀ èkó ọmọ onírò ògìyọ̀gìyọ̀ ọmọ onírò adigun-dẹ́bọ̀ ọmọ eléégún kan dọ̀dọ̀ balẹ̀ ikí kan sí kí ọba dẹ́mọ̀ eégún kan dọ̀dọ̀ balẹ̀ ikí kan sí kí àgbà olóyìn ọmọ ẹlẹ́tìtàn ọ̀run lóyún ọdún kò jẹ́ títan lẹ́rìn ké lóyún àgbàgàn níyàn kọ́yìn o pójú rẹ nù ó jọyè rẹ àbò jọba rẹ mẹbí nílé ìyá rẹ ni Adérónkẹ́ ogún ọdún òní o. CEO Ronkky Decorator and Event Management màmá Samuel kó o gbó bí olúgbó ti ń gbó o màmá ìfẹ́ olúwa kó o pẹ́ bí mọ́pẹ́ ti ń pẹ́ o màmá àdùn ọlá kó o dàgbà kó o jàrá òwúrọ̀ lọ Queen láàfin wò dédé wá bí o ọ̀rẹ́ rẹ ìmùlẹ̀ rẹ olórí Olúwafísáyọ̀ Àjọkẹ́ Adéníyì ló pè mí o ó ní Queen láàfin mọ́ bá mi kí ẹni ńlá ni ọ̀rẹ́ mi ni ẹni yìí ni ìmùlẹ̀ mi ni ó ní bó o bá ṣèyí tó o bó o tún ṣe mí sí i bàbá wa béèrè wípé tálákéwì àrà tí ń pèdè àrà fún